mi o. Tẹ́ bá bímọ kékeré nígbà tó bá wà lọ́mọdé. Tó máa fẹ́ràn láti máa bá bọ́ọ̀lù, ẹyẹ ẹ má bá lọ. Ó lè jẹ́ Ghana lọ́la ni, àbí kó jẹ́ Ìfẹ́ríkà, àbí kó jẹ́ Tẹ̀jọ́ Fáyẹmí. Má ṣe rí tálẹ́ǹtì rẹ̀ mọ́lẹ̀, arákùnrin. Olúwa yóò bẹ̀rẹ̀ lọ́rẹ̀ ló ń tó ṣe. Má ṣe rí tálẹ́ǹtì rẹ̀ mọ́lẹ̀, arákùnrin. Olúwa yóò bẹ̀rẹ̀ lọ́rẹ̀ ló ń tó ṣe. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. Orin lẹ̀bùn mi, eléré ni mí. Adẹ́rìn kò sónú mo jẹ́, mo lè fi dùrù dára torí ẹ̀bùn mi ni. Ẹ̀bùn mi máa lànà fún mi. Ẹ̀bùn mi my dear, a fantastic program. Àgbọ́túgbọ́ ètò bá bá ètò alárinrin. Ibi tẹ́ ó ti máa ṣalábàápàdé oríṣiríṣi ẹ̀dá tó lẹ́bùn tó lo ẹ̀bùn nínú ayé ní gbogbo ọjọ́ ajé Monday àti ọjọ́ ẹtì Friday ní Dayọ̀ Agboola Radio TV. Time 5 p.m. Upcoming artists are also come on the program to show their gift. Àǹfààní lálẹ́lẹ́ yìí fún gbogbo àṣẹ̀ṣẹ̀ dìde ẹlẹ́bùn tó fẹ́ kí gbogbo ayé rí ẹ̀bùn òun ní Dayọ̀ Agboola Radio TV. Agogo 5 ìrọ̀lẹ́ ni yóò máa wáyé ní gbogbo ọjọ́ Monday àtọjọ́ Friday. Ọ̀pọ̀ ló lẹ́bùn tó jẹ́ wípé wọ́n fi ń fọṣọ pọnmi, gbálẹ̀, dáná nínú ilé ìdáná kó má bàa wá rí bẹ́ẹ̀. Ìwọ upcoming tó ń gbọ́ mi yọjú sí wọn lórí ètò ẹ̀bùn mi my gift. Ó wà interesting. Omi alágbàkọ́rọ́gì ní yúgbáyúgbá ẹ gbà bẹ́ẹ̀. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. Kògókògó lóhùn agogo ẹkú lílà kára ni ẹrì wà láàkárọ̀ ọ̀nà ìmí náà ni ẹ ń wò pé bó lórúkọ mi ṣe ń jẹ́ Black Maradona. Orí ètò ẹ̀bùn mi my gift. Irú ẹ̀bùn wo ni wọ́n ní? Adélé ayé la bá là lọ́wọ́. Àmẹ́ni tó kọ́ o. Irú ń wù lórí àmọ́ bó ṣe ń wù. Ọlọ́run ọba ògo ni fókọ rẹ̀. Mo tún ti dé lórí ètò lónìí. Abala my gift. Ẹ̀bùn mi. Irú ẹ̀bùn wo ni wọ́n ní? Bàbá ló ń ta ló wà lójú ẹ̀rọ. Olówà lójú ẹ̀rọ agbágbé ló jẹ́ kẹ́ ẹ máa wò mí kedere. Iṣẹ́ ọwọ́ wọn ò ní bàjẹ́ o. Àdúrà náà mọ̀ sí fún ní gbogbo ìgbà ni wọ́n mọ̀ sí. Yorùbá rè abala ẹ̀fẹ̀ lórí ètò my gift. K1 Basha. Bó ṣe ń lọ wáyà pọ̀ bẹ́ẹ̀ náà ló ń fẹsẹ̀ kọ́ wáyà. Igi múrin lẹ́ẹ̀lẹ́ ó ti balẹ̀. Ẹni bínú náà ló tó wáyà. Ọwọ́ ẹ̀ ló fi tó wáyà. Ẹsẹ̀ rẹ̀ ló fi fà ṣubú.
yàjóyàjó ajá balẹ̀. Ó ní obìnrin kan tó jẹ ìfọ̀tí. Ìfọ̀tí gidi lọ́wọ́ ọkọ rẹ̀. Àlá tó lá òun ló fi jẹ ìfọ̀tí. Àlá rẹ̀ kó yà jẹ́. Ó lálàá pé òun ro ẹ̀fọ́ lójú oorun. Ọkọ sì ti pè tẹ́lẹ̀tẹ́lẹ̀. My dear, ro ẹ̀fọ́ lẹ̀ fún mi. Ó ní my dear, mo ti gbọ́. Oorun tó sùn, oorun máa kó báyàn. Oorun tí ò ń sọrun àsìkò. Ó kó yàjẹ́. Oorun tó sùn àlá ló fi lá o. Gbóngbó ẹ̀fọ́ lójú oorun. Ẹ̀fọ́ bá jiná lójú oorun. Ẹ jókòó ká ẹ fẹ̀yìntì. Ẹ máa bá mi ká lọ. Ẹ̀fọ́ jiná ó pẹ̀fọ́ sínú àwo lójú oorun. Ọlọ́mọdé àṣẹfọ́ rò. Ọjà àfẹ́yàwó yàwó. Arákùnrin wa náà kílẹ̀ yìí náà wá débẹ̀. Ó lọ fóbìnrin tí ó mọ̀ lálàá tí ó mọ̀ sóúnjẹ lójú oorun. Ìfẹ́kúfẹ̀ẹ́. Ẹwà ló lọ fẹ́ kò fẹ́ wà. Ẹ̀fọ́ jiná. Ojú oorun lójú àlá rẹ̀. Ibẹ̀ náà ló ti ń bomi ìsanwó ló ti ń ròyán. Ọkọ dé ló bá lórí bẹ́ẹ̀dì. My dear, ẹ̀fọ́ mi kọ́. Oúnjẹ mi dà. Ó dẹ̀ dá lóhùn. My dear, welcome. Your food is on the table. Ọkọ padà lọ lórí tébù. My dear, where is my food? Ó padà lọ sínú bedroom. Ó jí. Ó lajú kedere. My dear, I called you to make vegetable for me. She replied, oh my dear, I'm sorry. You just wake me up from my dream. Allah sọnù ló ńlá. Ẹ mọ́ rẹ̀ rìn jú o. Allah sọnù. Lọ́sàn gangan nínú oòrùn. Ẹ máa lálàá sọnù. Oh, I was dreaming, I don't know. Oh, Fatasumi, I don't know, my dear. In my dream, I was making everything, and everything already done. The vegetable is cooked already in my dream. The next thing, 5 dirty sclav. Busa, busa, busa. Ẹgbẹ́ kejì gbòògbò. Etí lana.
òun ro ẹ̀fọ́ lójú àlá. My husband, that's part of my dream, you know. Ọkọ tún fi ìgbà tí méjì sí left and right pàápàá. You know that's my gift. Ẹ̀bùn tí ẹni kó máa lálàá. Ó lálàá nǹkan gidi. Ó lálàá pé ó dáná fún mi lójú àlá. Dádì tó bá jẹ́ yín kí lẹ́ ṣe. Mi ì lè parọ́ fún yín o. Ó ti kẹ́rù ẹ̀ bọ́ta. Màá gbọ́n gbogbo ẹrù ẹ̀dá sọ́dọ̀ mọ́ mi. Ṣé tẹ́ kọ́ ọmọ yín rèé? Ẹ̀bùn tí ẹni kó máa sóúnjẹ fún mi lójú àlá. Ìròyìn yàjòyàjò tó ń tẹ̀ mí lọ́wọ́ báyìí. Wọ́n ní Buhari baálé wa lọ́run yẹn ọkùnrin àkọ́kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà Muhammadu Buhari. Wọ́n mà ní wọ́n ti néèmù bàbá sára àwọn 23 squad tó lọ ń gbá Nations Cup. Oh, wonder shall never end. Kí ni bàbá 75? Kí ló fẹ́ ṣe lórí pápá? Omega ló ń kí ẹ. Ọ̀rọ̀ sọkúsọ gbáà ni. Ó ga jù. Buhari lórí pápá. Bàbá ó dànù. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal. Wọ́n ní wọ́n ti transfer lọ sí Nigerian League. Ẹ̀yin Arsenal kò ríre. Ìsọkúsọ gbáà ni. Ìgbà tẹ́sẹ̀ wọn ò rán bọ́ọ̀lù mọ́ ní London. Àwọn bá dẹ̀ wò pé ẹja máa lọ Nàìjíríà jàre. A máa ráìdì gbogbo àwọn tó wà níbẹ̀. Ìdí nìyẹn tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal tí wọ́n fi múùfù lọ sí Nàìjíríà. Ẹ má trust ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal o. Orí ètò náà ni mo wà, my gift ẹ̀bùn mi. Ẹ̀bùn tèmi ní kí n máa sọ̀rọ̀. Àwọn kan ní òun ṣe gbẹ́nu ẹ̀ lọ́wọ́. Ṣé wọ́n nìkan ni? Kí ló kàn yín? Mọ́mí ẹ rọra. Àìtùnú bẹ mọ́ wá sí ìlú mi lọ́wọ́ lọ́wọ́ wá. Mọ́mí ti dà wó. Àyìndé wá sí ìlú tó lọ́jọ́ gbogbo. Bàtà tẹ̀wọ̀n náà ti ga jù, aṣẹ́wó ń garùn. Ẹ̀dẹ̀ ń wọ bọ́ọ̀lù ẹnu step. Ẹ̀rí nǹkan bí o. Mọ́mí ti dànù.
bẹ́ẹ̀ ṣe ń ṣe jura yín lọ ṣé dandan ni ṣé dandan ni. ìgbà tẹ́ ẹ rí bọ́ lẹ́nu stọ́ọ̀pù ní ìsìn ẹ fi mú gún sọ́kẹ́ẹ̀tì bí ẹ tẹ́ ẹ fẹ́ wá ṣètò ni kátàkátà yẹn tiẹ̀ ti pọ̀ jù. ẹ ti dàgbà kílẹ̀ wá níbi gogoro oṣù kọ̀kọ̀ oṣù kílẹ̀ wá ń bẹ̀ kò wá kan yín bí ẹ ti dànù. ẹ má pariwo ń bí yúṣúṣú ṣẹṣẹ yín nípo tí n bá gbọ́ ìfàyè. o pè ọ sí pati gbogbo pati ló ń lọ o ò sọra rẹ. ó ní ọ̀rẹ́ mi kan tí mo bi léèrè béèrè ó ní Yẹmí Black Maradona nickname mi ló ń jẹ́ bẹ́ẹ̀. ìdí mo fi ń jẹ́rú orúkọ yẹn màá sọ fún yín torí mo mọ bọ́ọ̀lù gbá gan ni mo mọ gbá gidi gan ni àìsànfààní àti lọ sórí tẹ́lì. Kójú má ṣe tì mí o. Àgbà ti dé. Ẹ lè máa wò mí pé mo yọ̀ǹgì. 87 ò sọmọdé ọjọ́ orí. Ìwọ tó ń wò mí à ń ṣègbẹ́. Sókè kó máa fún mi lọ́wọ́ tèmi. Bàbá ẹ rọra ilé ọmọ mi ilé ọmọ mi. Àwọn òbí rẹ̀ ń kọ́. Ẹ̀bùn wo ló ní ṣòro ẹ̀bùn rẹ dáadáa? Are you using your gift very well? Ẹ̀bùn táwọn kan ní ẹ̀bùn oúnjẹ ṣíṣe. Ẹlòmíì ẹ̀bùn àlá. Ọ̀gá lè ṣe ẹ̀bùn kó máa lọ́wọ́ yàpọ̀ ni. Ẹ̀bùn lọ́kùlọ̀. Ẹ̀bùn lọ́kùlọ̀. Gbàgbé òṣì. Ẹ̀bùn sọ̀rọ̀sọ̀rọ̀ wà ń bí. Àní ẹ bá mi ìtàkà òṣì níbẹ̀ yẹn yàtàkà òṣì. Ọmọdé ẹ bá mi ìtàkà òṣì. Mọ́jú oyè ọ̀lẹ́nu tó bá rí Muhammadu Buhari lórí pápá o. Látàkẹ́tàkà òṣì níbẹ̀ yẹn yàtàkà òṣì. Ìròyìn yàjò ni. Yàtàkà òṣì. Owó lè ní òṣì lọ́la èmi ò fẹ́. Bàbá ní mọ̀ gò. Ṣẹ́gun ijó níwọ̀n ní ni. Má fi díẹ̀ dádàkú dálẹ̀. Ọ̀rá máa géèdì. Yàtàkà òṣì. Gbogbo yíyẹ tàkà òṣì níbẹ̀ yẹn yàtàkà òṣì. Òṣì ò dá nílé pákó tàkà òṣì. Ẹ̀rí nǹkan òṣì ò dá nílé pákó. Yàtàkà òṣì níbẹ̀ yẹn yàtàkà òṣì. Owó lè ní òṣì lọ́la èmi ò fẹ́. Àǹfààní wà láti polówó ọjà yín lórí gbogbo ètò wa. Owó péréte náà ni má jẹ́ kẹ́rù ó bọ̀ ọ́. Kówó ẹ̀ wá bọ̀ kéde. Á gbé ọ sáyé. Má ṣe làwùlàwù farabalẹ̀ jíjọ́ mi àkùnlé. Má bẹ́ẹ̀. Ó bí àwọn ọ̀rọ̀ pàlà.
yín bẹ́ẹ̀ ṣe ń wọlé. Yéṣe láṣẹ làwùlàwù sí mi. Yéṣe làwùlàwù sí mi. Yéṣe làwùlàwù sí mi. Èmi kan máa jẹ́ dọ́là o. Yéṣe làwùlàwù sí mi. Orí ètò làwà my gift. Mo ṣì máa kọ́lé alára ń bára o. Gbogbo aláwo lọ sí Amẹ́ríkà o. Gbogbo wa. Wọ́n wọlé sísàlẹ̀ láì sọ fún wa. A ṣì máa náwó fún bíkì. Wọ́n ti fẹsẹ̀ kọ wáyà. Sọ fún wípé yéṣe làwùlàwù sí mi. Yéṣe làwùlàwù sí mi. Mr. Sunday. Bàṣẹ ń ṣètò lọ́wọ́ ni wọ́n wọlé àpè wọ́n. Wọ́n ti rí bọ́lá tẹ̀dọ̀ stẹ́ẹ̀pù. Yéṣe làwùlàwù sí mi. Yéṣe làwùlàwù sí mi. Torí tó bá ṣe làwùlàwù sí mi. Ó bá ṣe làwùlàwù. Bàbá mi jẹ kú ìta. Ó kàn jàbọ́. Tó bá bàbá mi. Ẹ mọ̀ bí kẹ́ mọ́ pèèyàn sọ̀rọ̀. Torí tó bá ṣe làwùlàwù. Kákan máa ń ná lóbọ̀. Bàbá mi nà bàbá mi. Irú ẹ̀ ló ṣẹlẹ̀ ń bí. Àbíyáwó. Wọ́n ṣe ń ná lóbọ̀ yẹn kàn gbà. Ó bàjẹ́. Tó bá ṣe làwùlàwù sí mi. Bàbá mi jẹ Àwọn oníyọkúyọ. kú ìta. Wọ́n máa nánú sí tá a pè wọ́n sí. Wọ́n máa dá sí nǹkan tí yóò kàn wọ́n. Yéṣe làwùlàwù sí mi. Yéṣe làwùlàwù sí mi. Kò yéṣe làwùlàwù sí mi. Yéṣe. Orí Dayọ̀ Agbọ́lá rédíò TV náà níbí. Kéwù lọ, ẹ ti rí bó ṣe ń lọ, ẹ ṣàlùkò Old court láfìdí kalẹ̀ sí. bó ṣe ń lọ. Má jojú. Nations Cup ó lárinrin. Ẹnu Buhari tá a gbé sórí pápá. Ẹ ṣe bí mo ń ṣeré. Mo ń sọ fún yín President Muhammadu Buhari. Ẹ ṣàlùkò bó ṣe ń lọ. Ẹ bá wọn lórí pápá langalanga. Ó ṣàwọ̀, ẹ ti rí bó ṣe ń lọ. Etí yóò ṣáàjì, ẹ ti rí bó ṣe ń lọ. Orí yóò ṣàyí, ẹ ti rí bó ṣe ń lọ. Sábà sọ pé ìgò lẹ ṣàmù, ẹ ti rí bó ṣe ń lọ. Ṣé bá sọ pé orí wa, ẹ ti rí bó ṣe ń lọ. Ajẹ́ wípé kàǹfé ṣálẹ̀ ń wò, ẹ ti rí bó ṣe ń lọ. Ṣé wọlé sórí ètò lárí yín o? Welcome to our program. My gift. Bó ṣe ń lọ, ẹ ti rí Ẹ̀bùn mi. ẹ ṣàlùkò bó ṣe ń lọ. Ẹ̀bùn sọ̀rọ̀sọ̀rọ̀ ni mo ní. Ojú yìí ó ṣá, Ìdí nìyẹn tẹ́ fi ń gbóhùn mi dáadáa. yìí ó ṣáàjì, ẹ ti rí. Mo lè sọ̀rọ̀ gan. Ẹ bá mọ etí, Ẹ lè sọ̀rọ̀ tó mi. abẹ́lẹ̀ bá mọ. Ẹ jájọ túlẹ̀. Ẹ ti rí bó ṣe ń lọ. Ẹyin dà ẹ bọ́ bí. Ẹ ti rí bó ṣe ń lọ. Ajẹ́ wípé kàǹfé ṣálẹ̀ ń wò, ẹ ti rí bó ṣe ń lọ. Abala ẹ̀fẹ̀ lélẹ̀ lórí ètò my gift. Ara ẹ̀bùn náà ni. Ẹ̀yin tẹ́ ń sponsor wa ẹ ṣe gangan. Àwọn ló jẹ́ kẹ́ ẹ máa gbọ́ wa. Ìgboro ti dùn gan. Ẹ̀yin náà lè ṣerú ẹ̀ tẹ́ bá fẹ́ máa gbádùn ètò. Ó ti dùn gan fáwọn tèmi. Ó ti kóbò látẹ̀yìn. Gbò ọ̀pọ̀ oyún oṣù mẹ́sàn-án. Gbò tó bá gbọ́ nǹkan ti dì í bẹ́ẹ̀. Ìgboro ti dùn gan o. Ìgboro ti dùn gan. Ìgboro ti dùn gan. Ìgboro ti Àlùjọ ń bẹ́ ń bẹ̀. fáwọn tèmi. Ọmọ mi ṣe di ẹsẹ̀ yìí. Mi fẹ́ kó lórí ètò. Kò ṣe ṣe lálẹ́. Máa ṣe o. Ìgboro ti dùn. Ọmọ mi mò ń fẹ́ bẹ́ẹ̀. Ìdí nìyẹn tá a fi ní kẹwàá polówó ọjà yín. Fọlọ́pàá mú ẹ. Ẹ máa gbádùn mi dáadáa. Fọlọ́pàá mú ẹ. Nípa pípolówó ọjà yín lèmi náà ṣe máa gbádùn yín. Ìgboro ti dùn gan. Ìgboro ti dùn gan o. Ìgboro ti dùn. Lóríṣiríṣi la máa fún yín. Ìgboro ti dùn gan. Ó ti dùn gan fáwọn tèmi. Yẹmí lórúkọ tèmi. Orúkọ ọ̀nà jíjẹ. Black Maradona is a popular name. Ṣé ìwọ lè fàyà? Bá fẹ́ ṣọ́ọ̀tì Lè fàyà jọ. ẹ pè ní Mara. Mara wọ́sọ̀. Àwọn lẹ́yìn ṣé ìwọ lè fàyà jọ? Ṣé ìwọ lè fàyà jọ? Tí wọ́n bá lè fàyà Kí ló fẹ́ fàyà jò? jọ. Òrombó méjì. Lè làlùjọ. Èmi gbọ́ngàn lè làlùjọ. Èmi gbọ́ngàn lè làlùjọ. Èmi gbọ́ngàn lè làlùjọ.
ọmọdé ń tẹ́sítì yín. ó ń fàyà jó ó ń mí làgbàlagbà. Alájí ò fẹ́ bẹ́ẹ̀ pa bọ́dẹ̀tì dé o. Alájí ò fẹ́ bẹ́ẹ̀ pa bọ́dẹ̀tì dé tó mọ tán sọ. má ṣí ṣọ́ọ̀bù sílẹ̀. Ẹni tó bá jà ló. ti géètì. Tó bá wọn bá ń tẹ́. Alájà sanwó fún un. Tó tún mọ́ tún. Alájí kówó lẹ̀. Tó mọ tírítà. má ṣí ṣọ́ọ̀bù lẹ̀ for everybody. Lórí 1 to 90 o. Orí ìbílò. ẹ tó bá tiẹ̀ fẹ́ sí ṣọ́ọ̀bù lẹ̀. èmi gangan wà bí sí ṣọ́ọ̀bù fún mi. Ẹ kò ní fi lógo. kò sígbà tó pè mí tí mi ní dá ọ lóhùn. ṣùgbọ́n gbà tí o ṣàlàjì lé ni o. bàbá ẹ tọ́jú mi dáadáa. Sọ pé ká má ta lóòótọ́. gbá mi láago. Apákejì ń sọ wípé lóòótọ́ kì í ṣe tẹ́tẹ́. pa ṣọ́ọ̀bù dé. tí ṣọ́ọ̀bù ẹ pa. Jẹ́ pẹ̀lú lóòótọ́. ájà kátẹ́gùn fẹ́ sí. Lẹ́sẹ̀ ẹni ń fẹ́ kọ́ pẹ̀tẹ́ sí. Tó ń fẹ́ bí ká ṣẹ́ṣẹ́. Tó fẹ́ kú mẹ́ sí ọlọ́jà níta tẹ̀tẹ̀. Nígbà tí mo jalè kí la wá wí. Ìgbà tí kò jalè kí la wá sọ. Ìgbà tí kò jalè kí la wá wí. Pé àtijẹ́ àti mú àtàtà ìlú. Ló mọ̀ wọ́n nílé ọlọ́ọ̀nà kó tàtẹ́. my gift ẹ̀bùn mi. Àtijẹ́ àwa tá a lẹ́bùn pọ̀ ń bí. ló mọ̀ wọ́n nílé ọlọ́ọ̀nà. ìwọ gangan lẹ́bùn ìwọ tó ń wò mí ó lẹ́bùn. má fẹ́ bọ́ ẹ ṣòfò. Dádì táwọn boys bá ń jó. ẹ̀bùn àwọn kan ni kí wọ́n máa jó. àwọn kan ní ká máa lùlù. Dádì táwọn boys bá ń jó. àwa kan ní sọ̀rọ̀. a máa sọ̀rọ̀ ní. Bá ń jó. ọ̀rọ̀ wa ò ní fa wá lásán ya. Mọ́mí táwọn girls bá ń jó. Táwọn girls bá ń jó. Torí ọmọ òun kẹ́yìn náà má ṣe gbà. Ẹ bọ́ sí gbàgbà. Àníkẹ́ ẹ̀yin gan ò tí ì hóòdì mọ́ mi. gbàgbà. Kọ́ máa jẹ yín máa ẹ má dá àwọn ọmọ kékeré dá. ẹ bọ́ sí gbàgbà. ẹ̀yin gan lè jó. Kẹ́yìn náà má ṣe gbà. Ẹ bọ́ sí gbàgbà. Ẹ bọ́ sí. ẹ̀rí mọ́mí gan ò fẹ́ gbà o. Oríṣiríṣi òkòlù sẹ́yìn. Óyá ṣe báwọ̀ ẹ ló kù sí o. àti kò falẹ̀ ìfà tí ń ṣe mọ́mí gan bọ́ tàwọn ń jó. gbogbo tá a sọ ń bì àwàdà náà la fi ṣe o. bẹ́ẹ̀ ṣe máa gbọ́ wa rè lórí ètò yìí my gift ẹ̀bùn mi. Óyá ṣe báwọ̀ ẹ ló kù sí o. Ọlọ́run ọba ló fún wa ṣe lónìí kábíyèsí rẹ̀ àjúbà o. tó bá dẹ̀ tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ máa gbọ́ ètò my gift. ìdí ẹ̀ ni mo fi ń sọ wípé ó dàbọ̀ lọ́sẹ̀ yìí. Àbí wọ́n lọ Jerusalem ni mo lọ.